lórí ọ̀rọ̀ tó ń lọ lágbolé fújì, lórí gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́tún lósì lágbolé fújì. Ẹ tún wá gbọ́ ìmọ̀ràn pàtàkì, ìmọ̀ràn ńlá tí ìkan nínú àwọn olólùfẹ́ Alhaji Wasiu Ayinde K1 The Ultimate tó gbà wọ́n lọ láti jẹ́ kí gbogbo rògbòdìyàn tó ń lọ ikú bá a lé lódò lọ sinmi. Ó lágbára. Kí ni ìmọ̀ràn tí bàbá yìí gbà wọ́n? Kí ni ìdí tí wọ́n fi sọ wípé kí Alhaji Wasiu Ayinde kí wọ́n gbìyànjú láti fa ojú Saheed Òṣùpá mọ́ra kí wọ́n sì tọrọ àforíjì lọ́wọ́ bàbá General Kollington Ayinla, nítorí tó bá nìkan máa mú àwọn tó tún jẹ́ àgbà ẹni tó dàgbà jù lágbolé fújì azato ní lẹ́yìn olóògbé Síkírù Àyìndé Barrister, bàbá General Kollington Ayinla òní wọ́n tún tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni tó dàgbà jù lénìí, àti pàápàá pẹ̀lú bó ṣe dàbí ìgbà wípé àwọn òkú ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí Saheed Òṣùpá tó ń jù síta lẹ́nu lọ́lọ́ yìí wípé K1 The Ultimate gan ni ó ń direct ẹ̀ sí, ó lẹ́tìkẹ́. Bàbá yìí wá ní ọ̀nà náà ọ̀rọ̀ yìí débi wípé ègún kan bẹ lágbolé fújì. Irú ègún wo náà ló ń bẹ lágbolé fújì? Wọ́n ní ègún kan bẹ lágbolé fújì tó ṣe wípé bí ọmọlẹ́yìn bá ti fi lè yájú ságbàlagbà báyìí, kágbà náà kí ọmọdé yẹn náà kóun náà ti mọ̀ wípé àwọn ọmọlẹ́yìn tòun náà wọ́n tún ṣerú nǹkan bẹ́ẹ̀ náà fún òun ni, kí gbogbo ègún ìkóbá wà lè torí Alhaji Wasiu Ayinde lọ sópin, kí wọ́n gba ìmọ̀ràn yìí kán mo lò kó bá a lè ṣe wọ́n láǹfààní, pàápàá jùlọ kó lè ṣe wọ́n fúnra wọn láǹfààní, ó sì tún lè ṣe àgbolé fújì náà ní àǹfààní. Ẹ wo ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Mo wá kí yín káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television. Bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì, ẹ máa bá mi follow DigiNaija Online TV lórí Facebook, lórí YouTube, ẹ máa bá mi subscribe, ẹ máa bá mi like, ẹ máa bá mi pín fọ́nrán lórí ayélujára kó máa lọ káàkiri lórí ayélujára. Láì ní gbà wá lákòókò, ẹ jẹ́ ká jíjọ wo fọ́nrán ká gbọ́ àwọn ìmọ̀ràn tí bàbá yìí tó gba Alhaji Wasiu Ayinde lórí tó yẹ kán ṣe nípa gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ ẹ̀ lágbolé fújì. Kẹ̀dẹ̀ máa bá mi fòpínìyàn tí yín sí comment. Bàbá wa Wasiu Ayinde yìí, a kí yín o, ìbànújẹ́ ẹ̀ ní rí láíláí. Music yín tó ń dùn yìí létí gbogbo èèyàn kò ní dòbú mọ́ wa létí. Wasiu Ayinde, tí Ayinde yìí Ọlọ́run ní jẹ́ kí nǹkan ó ṣe ọ́ o. Alhaji wa Wasiu Ayinde ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Mo fẹ́ fún yín láwọn ìmọ̀ràn gan Alhaji wa Wasiu Ayinde, nítorí pé in tó ń já ìrànyìnrànyìn lágbolé fújì lọ́wọ́ yìí ó ti yàtọ̀ sí tàtẹ̀yìnwá tí ò tí ì sí social media, social network tó pọ̀ báyìí. Alhaji wa Wasiu Ayinde tẹ́ ẹ bá sọ ó ti wà lórí social media. Kò sí nǹkan tẹ́ ẹ kọ lórin báyìí, àwọn èèyàn ń ṣọ́ yín lọ́wọ́, ṣọ́ yín lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ bá ń kọ àwọn orin yín, irú àwọn nàsíà tẹ́ ẹ máa ń ṣe, tẹ́ ẹ máa fi ń bú àwọn ọ̀tá yín, tẹ́ ẹ bá dánrú ẹ̀ wò ń sìn, wọ́n á lálàájì Kollington Ayinla lẹ́ ń bá wí. Wọ́n fẹ́ kẹ́ ẹ ṣọṣe o. Alhaji wa Ayinde, níjọ́ tí Barrister tó ti dé fìlà fún yín ní water parks lọ́jọ́ tẹ́ ń ṣe birthday Barrister, lógún ti dé, lógún ti bẹ̀rẹ̀, tẹ́ ẹ bá mọ̀. Àjàyí lẹ́ jagun ilé yìí o, torí àwa ò fẹ́ kí ẹ kú fọ́tayọ̀. Tí nǹkan kan bá ṣe yín sìn, wọ́n lè sunkún wájú yín o, lẹ́yìn yín wọ́n lọ mọ dunnú ni. Advice mi fún yín ló ní ṣókí ni, bẹ́ẹ̀ ṣe lọ sọ́dọ̀ Alhaji Kollington Ayinla kẹ́ lọ túbá. Igi imú ẹ̀yin pẹ̀lú Alhaji Kollington ó jìnnà sórí, bàbá òun jù yín lọ ní gbogbo ọ̀nà. Ẹ lọ túbá. Ní àwọn ìgbà kan èèyàn ẹ swallow pride yín láti further more, láti tẹ̀síwájú ibi tẹ́ ṣe ń lọ́ṣọ̀pọ̀ Alhaji wa Wasiu Ayinde. Ẹ lọ túbá, kò sí tó cost yín. Ẹ lọ túbá, kò ní ìkẹ́ kérò tó pọ̀ lọ, ẹ̀yin driver yín àtàwọn bóyá personal assistant ẹ jọ lọ kẹ́ lọ túbá lọ́dọ̀ bàbá òun. Ó jù yín lọ lọ́pọ̀lọpọ̀, kò sí tí bàbá òun lè sọ. Bàbá òun ti jèrè ọ̀rọ̀ lára yín. Ẹ wò, ègún wà lórí ọ̀rọ̀ fújì. Ìwọ nǹkan tó bá ṣe sára wájú, àwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn náà ó ṣe fún ọ. Ègún tó wà lórí fújì nù kò sì lè pín síbẹ̀.
in tó fi lè pín ni pé kẹ́ ẹ lọ sọ́dọ̀ Alhaji Kollington Àyìnlá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá, ẹ lọ túbá o. Bẹ́ẹ̀ bá túbá ẹ ti dójú tàwọn ọ̀tá yín nù. Ọmọ yín ni Saheed Òṣùpá, ẹ pò náà, ẹ pè é, ẹ swallow pride, ẹ pè é, kẹ́ ẹ jọ sọ̀rọ̀ papọ̀ kí ni nǹkan tí ń bí ọ́nú. Òun náà yóò rọ́rọ̀ sọ. Alhaji Wasiu Ayinde, ìbànújẹ́ ò ní dé bá yín o, ẹ ní dààmú. Gbogbo nǹkan tẹ́ ẹ ti fọwọ́ ara yín kó jọ láti ìṣẹ̀bẹ̀rẹ̀ ayé yín wá kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́. Orúkọ yín ò ní bàjẹ́. Àwa nífẹ̀ẹ́ music yín. Gbogbo ìgbà ojoojúmọ́ ni music yín ló ń tẹ́ wa lọ́rùn. Àìní gbọ́ yín sí dáadáa mọ́, Ọlọ́run ní jẹ́ ká rí o. Ẹ lọ rí túbá o kó tó di púpẹ́ o. Ọlọ́run ní balẹ̀ àtọ̀nà gbogbo wa jẹ́. Ẹ ṣé púpọ̀. Ó lágbára ó lẹ́tìkẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu bàbá yìí. Wọ́n ní Alhaji Wasiu Ayinde ní láti gbìyànjú kán ti mọ̀ báyìí lọ́kàn ara wọn wípé ọ̀tá pọ̀ fáwọn látàrí oore tán rí gbà lọ́wọ́ olóògbé Síkírù Àyìndé Barrister, ṣùgbọ́n kán má fojú bẹ̀ wọlé, kán swallow ego wọn, kán gbìyànjú kán fa ojú Saheed Òṣùpá mọ́ra, kán sì tún ṣe kíni, kán lọ wá àforíjì lọ́wọ́ bàbá General Kollington Àyìnlá. Ó lẹ́tìkẹ́ ojú wo lẹ́yìn tó fi wo ọ̀rọ̀ yìí? Àwọn olùkọ́ sí i, ǹjẹ́ yìí náà support wípé ó yẹ kí Alhaji Wasiu Ayinde kí wọ́n the ultimate kan gbìyànjú àti tọrọ àforíjì lọ́wọ́ bàbá General Kollington Àyìnlá? Àbẹ́yìn lérò wípé àwọn tiẹ̀ need láti tọrọ àforíjì? Ẹ̀yin ẹ máa jù opinion ti yín sí comment. Ẹ má wàá gbàgbé láti máa bá mi follow DigiNaija online TV lórí Facebook. Bẹ́yìn ò bá ti follow wa tẹ́lẹ̀, ẹ máa bá mi like fídíò yìí, ẹ máa bá mi share, ẹ máa bá mi pín kó máa lọ káàkiri orí ayélujára. Kémi àti yín ká tó pàdé láyọ̀ àtàláfíà. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.